Ẹ káàbọ̀ sórí ìkànnì Erelu Royale Media níbi tí a ti ń sọ òtítọ́ jáde láláì bẹ̀rù ẹnikẹ́ni. Gẹ́gẹ́ bí ẹ̀yin náà ti mọ̀ wípé ohun gbogbo tí a bá mú wá fún ẹ̀yin olólùfẹ́ wa lórí ètò yìí òtítọ́ ni nítorí pé àwa kì í sọ ohun tí ò bá dá wa lójú. Ẹ jókòó, ẹ farabalẹ̀ kẹ́ wo fídíò tí mo fẹ́ play fún èyí níbi tí wọ́n ti tú pẹ́rẹ́pẹ́rẹ́ àṣírí ńlá jáde tó ta kókó. Ẹ má gbàgbé kí ẹ bá wa like, kẹ́ share, kẹ́ dẹ̀ subscribe láti máa jẹ gbádùn ohun gbogbo tí a bá mú wá fún yín lórí ètò yìí. Ó yá, ẹ jẹ́ ká súnjọ ẹ bọ́ǹkó. Bẹ́ẹ̀ni. Bàbá wa bá wa round up níṣẹ́jú kan ká lè play àwọn tó wà láti ìkíni. Ẹ bá wa ṣe. Ẹ mọ̀ pé ẹranko ni wọ́n. Ẹ má máa ṣàánú wọn. Ẹ má máa ṣàánú wọn mọ́ èmi o. Àánú Fúlàní ti fọ́ lójú tèmi. Èmi ò dáàdú àtẹ̀tọ́ ń gbé pẹ̀lú wa o. Àtẹ̀tọ́ ti wà 100 years o. Àtẹ̀tọ́ ṣẹ̀fẹ̀ wá láti Sudan o. Gbogbo wọn ìkọ̀kan náà ni wọ́n. Ọ̀dà bàbá wa tún kù lẹ́ṣẹ̀ gan yẹ ká sáré play video tó náà tó àwọn èèyàn wa. Pẹ̀ṣẹ̀ wọ́n látọ̀rí TikTok wá sórí YouTube wa. Ẹ bá wa tẹ̀sọ̀. Ẹ má bínú mà, last one tí mo fẹ́ sọ yìí. Kẹ́ni kọ̀ọ̀kan máa dúró pé àdúrà wèrè wo lẹ̀ ń gbà. Àdúrà wo lẹ̀ ń gbà. Ẹ má àdúrà kọ̀ọ̀kan kọ́ ni kẹ́ máa gbà. Àdúrà kọ̀ọ̀kan ò lè ṣẹ́. Ẹ ọwọ́ yín ni kẹ́ fi túwọ̀ ara yín ṣe ọwọ́ làwọn fi ń gbébọn. Wọ́n lo àdúrà. Ẹ ṣe bàbá wa. Àwọn èèyàn wa tán wá láti orí TikTok bẹ́ẹ̀ ṣe wá ń wá sórí YouTube Yorùbá Wùjẹ́ ẹ bá wa like show yìí. Ẹ máa bá wa kọ kọ́mẹ́ǹtì. Ẹ máa bá wa subscribe sí YouTube channel wa. Ṣé máa ń drop àwọn short videos sórí YouTube tí ò sí lórí TikTok. Ó yá sọ̀rọ̀. Yayo. Lafiya ya jama'a. Mun gode. Aboki. Ẹ káalẹ́ o. Ẹ káalẹ́ o. Ẹ káalẹ́ o, àkúṣe o, báwo ni àwọn kọ́ ilé ń kọ́? Why ya ku maka Yoruba? Ga wanda ya ji turanci nan. Kai, this is my oga no get English. Me English, ni bana jin turanci kuma. Ni bana jin turanci. Ba ka jin English? Bana jin. Labari ne, kana jin English? Bana jin. Ba Yoruba. Bana jin turanci. Ba Yoruba. Ba Yoruba. Ko si Yoruba? Sai Yoruba baja ko? Ba Yoruba. Sai Hausa Sai Hausa. Sai Hausa. Odaya. Ga ka pa Yoruba, mun ba kayo ba. Ya jama'a. Mun gode Allah ya yau. Lafiya lau miye juru. Ka juru. Yo me kan buru ba. Kai. Kai. Aboki akai. Egbo. Kai. Aka gane su. Kai. Ọ̀rẹ́ mi. Lowi. Hey. Agani ko. Agbaku ọba. Àgbákò wà. Wala agbaku ọba. Ṣé àbí farbale ni? Zoro gidi ma beli. Ace kuna ji Yoruba sosai. Do wai kai Ni ba Yoruba. kuna ji Yoruba sosai. Ba jawo sai àbí ga abun nan. Wọ́n Ile nuka ile na wanta. Bana ji Yoruba. Baka ji Yoruba, baka jin dakaranti, baka jin Ingilishi, baka jin Buroko. Bana ji, sai Hausa. Kana matsayi mai zafin baki ga kai ya gane ka ya gaba Yorbe. Kuma kai ba musulmi, ka ce ba musulmi bane kai. Ni musulmi na Christian. Ina to Na Kirista. Sai la ilaha illallah. La ilaha illallah. kai musulmi ne haufa aboki. Sai ka kama ni. bá yá àwọn Muslim bá pàṣẹ pé àwọn ọmọ àwọn. Ka ce ba zai ka kama ni. Kaga sojan mu kaga ko. Na gan shi. Kaga kayan aiki ko. La ilaha illallah. Yo. Ka gani. Yo. Kuma di jama'a. Barbali. Aboki ge English.
Kache weza kama niko. Ẹ wo irinṣẹ́. Kunja sisi yapce mu nan ka gane. La ilaha illallah. Ka gani? Muhammad Rasulullah. La ilaha illallah. Muhammadu Rasulullah. English. Ẹ máa bọ̀ lórí YouTube Yorubawuyi Mighty Light, come on Yorubawuyi YouTube. Yorubawuyi, this name tẹ́ fi ń wò mí náà on YouTube, just type Yorubawuyi. The same name you are watching me with on TikTok. Please come on YouTube. TikTok yẹ pé àwọn tá gbé wọlé wọ́n ti drop wọn. It's not my fault. Like, because wọ́n power tap. Please come on YouTube. My TikTok has been reported. I don't want to give myself headache lórí TikTok yẹn. Come on YouTube. Wọ́n ní àgbákò wà nílẹ̀ Yẹmí Famous. Ẹ pẹ́kẹ́ tó wọlé. Àwọn ọmọ Fúlàní ní àgbákò orí. Èmi náà àgbákò ni. Ẹ̀bùn dídá ìsìnkú yẹn àgbákò ní ilé olórí fúnra ọmọ ẹ̀rù dẹ̀ ń bà mí. À ń gbọ́ yín sà. À ń gbọ́ yín sà. Wọ́n pe àbúrò mi kan tó mọ àwọn onílé náà ó ní ó lọ́wọ́ ti wọ́wọ́ lára àwọn tó ti gbọ́ nǹkan tẹ́ ń sọ dáadáa sà. Gbọ́ nǹkan tẹ́ ń sọ sà. Tí bá ti pè wá wọlé jẹ́ bá wa gbóhùn sókè. Àwọn ọmọ olórí burúkú sọ pé àgbákò wà nílẹ̀, bàbá wa yẹn lè pè padà. Ẹ máa bá wa gbóhùn sókè, ẹ dákun. Wọ́n ní àgbákò wà nílẹ̀. Ẹ jọ̀ọ́, mo tá àwọn burúkú ìkósìtà ṣé àgbákò ni àbí àgbákò? Àwọn olórí ibú ọmọ Mr. Bandit ó yẹ pẹ̀lú ó yẹ ìjọ ẹ bá wa bẹ̀ wọ́n ní kó máa lọ sílẹ̀ Ìgbò. Ẹ̀yin Bandit ẹjọ́ máa lọ sílẹ̀ Ìgbò, ẹjọ́ ẹ bá wa bẹ̀ wọ́n torí Ọlọ́run. Bọ̀dá Bandit, please go to ilẹ̀ Ìgbò o, má fún wa lágbàkọ nílẹ̀. Àwọn olórí ibú tún sọ Yorùbá. Ìyá Yorùbá wa gbóhùn sókè o. Ẹ bá wa bẹ̀ wọ́n o, bọ̀dá Bandit, ẹ bá lọ sílẹ̀. Ìyá Yorùbá yẹn ẹsẹ̀ nìkan kíní padà tó lẹ́nu mo fẹ́ drop. Ó lè wọ́n ṣòwò kí n máa discuss family matter. Ìyá mi Adébọ́dé bá mi gbóhùn sókè, yọ ẹsẹ̀ ní request padà. Ìyá Adébọ́dé bá gbóhùn sókè. Ṣé wàá ń bẹ̀ Ìyá Adébọ́lá gbóhùn sókè o? Mo sọ pé TikTok mi wọ́n ti dáwọ́ bo TikTok mi. Èmi ò kí ń kó yẹ jẹ. Ṣé bá wọlé tó bá lè bá wa meet ẹ̀jẹ̀ bá wa drop ara yín Mr. Joe. Ṣé ẹ̀ bá lè bá wa meet ẹ̀ bá wa drop ara yín àbí ká block yín o? Mo ráyè gbogbo ẹ̀ lórí page tèmi. I no get time for that kind of ẹ bá wa gbóhùn sókè. Ẹ bá wa gbóhùn sókè sà. Yes sir. Yes, but mo ní máa ní lùkù tó ń lọ kidnap tó ń lọ release òkú ẹ̀. Mo ní àwọn tó release òkú ẹ̀ wọ́n tẹ̀lé arrest wọn. Ta ló máa arrest wọn? Ó yẹ káwọn ọmọ Yorùbá ká dìde gbogbo àwọn àdúgbò gbogbo àwọn ọmọ Yorùbá kan dìde sí gbogbo wọn fà lọ rẹ́gísítà fún security network àbí ládùúgbò kọ̀ọ̀kan fúnyàn mẹ́wàá wọ́n join security platform bàbá wọn fọ́tò ìgbé. Àti àwọn tó bá tẹ̀sẹ̀ wọlé sí àdúgbò káwọn ọ̀nà tẹ́kì ẹ̀ fọ́mọ àwọn tó wọlé fọ́mọ ilé tẹ̀lé tó wá fọ́mọ ẹni tó bá dé fúlàní tó ti wà mẹ́tẹ́lẹ̀ káwọn ọba yẹn kọ́ mọ̀ wọ́n. Òṣèré kìíní kọ́ má dẹ̀ gbàgbọ́dọ̀ gba èdè ní ìṣura because orí ọ̀gbà tá ìfọwọ́ Nàìjíríà àti àlè lé wọn báyìí. Ọ̀sán àwọn tó ti wà lé kọ́ mọ̀ wọ́n kọ́ má gba àwọn ìlú látòkè mọ́ra wọn because tó bá ní kó má kàwé kan wọlé ìyẹn problem ló padà fún wọn torí wọ́n Nàìjíríà tá ẹ jẹ́ ó máa fa nǹkan tó pọ̀ fún ọmọ tí mo fẹ́ gbà àwọn èèyàn wá ní because owó ti ṣẹlẹ̀ báyìí kí ni gbé fún ẹ̀ fún òun lé ẹ̀ká máa rè Ọlọ́run àlọ́ wà lọ́wọ́. Àṣègùn àrè ẹ ṣeun gan. Wọ́n ní àgbákò ó wà ńlẹ̀ àgbákò wà ńlẹ̀ Olúwo complete iṣu ẹ̀jà rẹ̀. Ilẹ̀ orí sọ sí
ṣé kí ló fẹ́ sọ̀rọ̀ ní àbí kan nínú ní tí mo sọ. Àlàyé ọ̀rọ̀ tí ẹ bá lè sọ inú wa dùn. Lọ́dún èmi lọ ẹ mà pé èdè kéèyàn kọ́ ọ̀tọ̀ èdè abínibí ọ̀tọ̀ mo fẹ́ sọ kọ́dà jù bẹ́ẹ̀ lọ mo sì fẹ́ sọ kọ́kọ́ jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ìwọ̀nba ni mo lè sọ ọmọ. Ṣùgbọ́n inú mi dùn lónìí pálásì tí mo wá lónìí yìí níbi tí inú mi dìde ìmọ̀ nǹkan tí mo fẹ́ fi wé. Bẹ́ẹ̀ tí mo ti pé tí mo lọ́mọ́kà ní inú mi dùn níjọ́ tí mo fẹ́ yàwó inú mi dùn ṣùgbọ́n ọjọ́ ti tò ní egbò tó wà lọ́kàn mi ọlọ́run ọba mi tẹ́lẹ̀ ọ̀run kọ́lọ̀ nǹkan bá mi wòsàn ní egbò àwọn ọmọ yìí bí wọ́n sì wà yìí àwọn méjì tẹ̀gbẹ́ bíbà dádì rẹ̀ wà láyé tẹ̀gbẹ́ ọ̀hún dádì rẹ̀ ti kú èmi ni wà náà ni mo wá kù ní bàbá fún wọn ṣùgbọ́n gbogbo ọ̀rìn àjò wọn kò sẹ́ni tí ò níyàwó kò sẹ́ni tí ò lẹ́ran rẹ̀ kò sẹ́ni tí ò ti bímọ rẹ̀ ṣùgbọ́n kí wọ́n kò tí ẹnìkan ò tí tí ìpín wọ́n gbé nǹkan ṣùgbọ́n kí wọ́n sá máa rìn látàràtà kí wọ́n láwọn ṣoge ògì tí ò ní ìtumọ̀ kí wọ́n sá máa rìn látàràtà. ó kọ́ mi gan-an lẹ́yìn ìgbàgbà tí mo jẹ sẹ́fì lórí àwọn ọmọ yìí kọ́lọ̀ má burú kọ́ wáyé. kì í sí pé mo sì fi ń ṣe ọ̀rọ̀ ẹnu ọ̀rọ̀ tí mo sọ yìí gbogbo ayé ní gbọ́. ní orí ilẹ̀ ìwé yìí ẹni tó ṣáájú bàbá tèmi tó jẹ́ fìlàní dé ṣáájú ìrẹ̀lẹ́lẹ̀ ìwé kò sóńtọ̀ gbogbo àwọn aláàjì odò ọba ní gbogbo àwọn sẹkímìnà ní gbogbo àwọn sẹkímìnà ó kọ bàbá tó bí bàbá tèmi mòrò ní jẹ wọ́n sì bí lẹ́yìn bẹ́ẹ̀ bàbá tó bí bàbá tèmi bàbá borígí ní jẹ Muhammadu borígí ní jẹ. níbo lóyún níbo lẹ ti wá. ibi kéèmí mà rí o. ọmọ lúbẹ̀ kò sí mi o bàbá rẹ wọ́n sì bí ìlú yìí. bàbá tèmi ń bí ní wọ́n bí sí. bàbá tó bí bàbá tèmi ló wá bí ṣùgbọ́n mi oyè tí àkọ́kọ́ sẹ́ríkì tí àkọ́kọ́ jẹ ní olúwo tó gbéṣẹ̀ ló fi wá jẹ. ìgbà táwọn bàbá wa délẹ̀ yìí àlàfo olúkànnà bí obìnrin ni wọ́n ti ń pa màálù wọn èsì ìdá òòlù nílẹ̀ bí nìkan ni wọ́n ti ń lẹ́jà ń gbà ní wọ́n sọ fún wọn. ibi táwọn wá ṣùgbọ́n àwọn ọmọ yìí ọlọ́run ní fi àwọn àlàpàpà ó kọ wọn bí wọ́n ṣe ń rìn kàtìkàtì kò sẹ́nìkan tó lè pé gbòógì tí wọ́n mú fòrò kò sẹ́nìkan tó lè pé tí wọ́n jí nì ṣùgbọ́n kí ẹsẹ̀ máa rìn ní tí ò ní túmọ̀. nígbà wọn ò ní tí ò ṣiṣẹ́ tí ò dẹ̀ sówó tí Nàìjíríà dẹ̀ ti ó lẹ́sẹ̀ náà ní sọ́kà. wọ́n níṣẹ́ wọ́n ní màálù. kò sí tí ó ní màálù. wọ́n ní màálù but wọ́n tún fẹ́ bókọ wọn jẹ́. wọ́n gbà wọ́n ní màálù àbí. wọ́n máa rìn kiri káàkiri kí ẹ bá ti ẹ̀ṣẹ̀ bá mi bá wọn sọ̀rọ̀ ẹjọ kẹ bá mi bá wọn sọ̀rọ̀ kí wọn sì mójútó sí ẹ wọn màálù lè mí dà bí mo ṣe wà bí mo ti dé. ṣé bá sì ní ìdìrànlọ́wọ́ kájẹ́ àmọ́. kájẹ́ ká ẹ mà ẹni bàbá wa náà ni. ẹmí ni bàbá yẹn. èmi gan fúnra mi bí mo ti wà mo ní ìdìrànlọ́wọ́. gbogbo yín ni ẹgbẹ́ ògbójú ẹni tó bá ti jẹ́ kí orúkọ ẹ̀ ní tá à ń fẹ́ ni pé àtọmọ Fúlàní o àtàwùsá o àtọmọ Ṣàgámù o àtọmọ Ìgédé o èmi lọ́lọ́run fi ṣe bàbá àti mọ́kúdí àti mọ́kúdí o àti mọ́kúdí àti Gárà àti Gédé Fúlàní Haúsá Òṣogbo ọba àjọmọ fẹ ọba àjọmọ Benin tọba sá ti ń gbèlú nínú òwe yìí omi ní bàbá rẹ mo sì gbọ́dọ̀ súnmọ́ ní mo fi pè yí wá sí palace kẹbẹ mi gangan sọ ní ẹ lọ bólóyè sọ mi ráàyè wọ́n ní olúwe kanṣu tí mo lè ní kí olóyè àtọmọ ọba ká lọ bá yín sọ̀rọ̀ mo láwọn ọba tí mo lè sọ pé ẹ bá ń sọ fólúlé ẹbí ní ọgọlẹ tí wàá ọba wà ní ọgọ ó sì jẹ pé mo fi olófin ajé nígbà tí wọ́n sì wọ́de ṣe bẹ́ẹ̀ lọ tẹ́tọ́ náà kò níbi wọlé. bẹ́ẹ̀ ni mo lọ sí ọgọdẹ ọba sì wà ní ọgọ ṣùgbọ́n èmi gangan tí mo jẹ́ paramount ruler bíbá ìní mo ní mo fẹ́ rí gbogbo igun paramount ruler Ayíwọlá gbogbo igun Ìwó ni mo sì ti ń wá àwọn ọmọ tó ẹ mọ̀ bóyá tí a bá ń rìn káàkiri àwọn tí a pè bandit wọ́n lè fẹ́ lò ká má bàa lò wọ́n ni mo fi ń pè nítorí kó má bàa di pé wọ́n ó lò yìí tàbí wọ́n fẹ́ nítorí àmọ́ bí a ṣe máa ń lo àwọn èèyàn ká tó wọ̀bì kan wọ́n kọ́ wọ àwọn tó bá wà níbẹ̀ yẹn wọ́n wà kò sí bí bá lè ṣe bẹ́ẹ̀ wọ̀bì kan tí wọ́n bá léèyàn bẹ̀. kéde ṣe mọ́ àwọn báńdíìtì náà àwọn báńdíìtì ìtorí pé Nàìjíríà bàjẹ́ Nàìjíríà dàrú ni wọ́n fi
ààrí wọn Ivory Coast wọn gbà bọ̀dé bẹ̀ ìlú tí ẹ bá tọ́jú ọmọ ìlú wọn abẹ́gbọ́ wọ́n tún gbogbo títí Ivory Coast ṣe wọ́n tún gbogbo ìlú ṣe àwọn ẹbí ọ̀fí bẹ́ẹ̀ pa àwọn ìlú ibẹ̀ lọ Nàìjíríà gan lọ bẹ̀ láti lọ jókòó ní Nàìjíríà nísìn owó táwọn yẹn ti kó jẹ láti àwọn ìjọba tó ti lọ tipẹ́ lódì àwòrán ilẹ̀ mọ̀ nísìn ọba tèmi jẹ ọba láti jẹ bàbá wọn bá ní ọmọ burúkú ni ọmọ dáadáa ni ọmọ ètí ọ̀dá ọmọ tí ọba dá ẹ̀yà Yorùbá àṣìṣe kìíní bá a ṣe máa jẹ́ kọ́rọ̀ ẹ̀ kọ́dà ó yẹ jẹ́ káwọn náà sọ̀rọ̀ bàbá yín ti sọ̀rọ̀ àléyìn. Iṣẹ́ tèmi tí mo fẹ́ sọ màálù náà ni wọ́n dá nìyẹn. Màálù náà ní iṣẹ́ tètè mi àti oko nǹkan náà ní iṣẹ́. Àti oko. Oko. Bẹ́ẹ̀ni. Òun dáko náà. Bẹ́ẹ̀ni. Irú oko wo? Àti àgbàdo àti ẹ̀gẹ́ náà. Ìlò ní. Bẹ́ẹ̀ni. Mo tún ní màálù. Bẹ́ẹ̀ni. Nǹkan náà ní iṣẹ́ tètè. Ok, so kí ni tí mo sọ yìí kí ni ó rí ṣe gbogbo dáadáa. Bẹ́ẹ̀ni. Sóni orí gbogbo yẹn dá fún ọ̀rẹ́. Yíyí padà. Sóni ẹjọ́ Yíyí padà tẹ́ ti gbọ́. Yíyí padà tẹ́. Dáadáa. Kí ni káàkiri ma. Aláwọn ọmọ ẹ̀ ọmọ àwo ni ẹ́. Ibi ìyẹn bí ẹ sí. Wọ́n ọmọ ìlú mi. Ọmọ tí ọmọ ìlú mi ẹjẹ́ gbowó fìfẹ́ ká fi gbé. Tẹ́ẹ̀ bá fi ìfẹ́ mú ọmọ ò ní di gàmbé. Mọ̀tọ́ bá fífẹ́ mú ọmọ tó bá jẹ́ pé ọkàrí Fúlàní bẹ̀ ó sì gbà pé Fúlàní ti ń pààyàn. Ó sì dé gbogbo Fúlàní ní pààyàn. Tí wọ́n pààyàn ni. Àìmọ́ya ilẹ̀ bí a ti wà bí mo ti dídé kí ìjọ ń pè mí kiri báńdíìsì. Àti máa yàn mí ìlẹ̀ lórí ọ̀dà wọn fẹ́ sọ fún mi. Ẹ̀yin tẹ́ ẹ jẹ́ Fúlàní náà. O ti sọ́mọ́ ọmọ ìwò náà. Ẹ yọ fìlà ètò ẹ̀wọ̀ ẹ lọ máa lo wóyú fìlà gidi báyìí. Fìlà ọtọ́ ọba ti mọ̀ ẹ̀pọ̀ máa wò ní ọdún fìlà ẹ̀mọ́ yìí. Ìlú àwọn dáná bàbá wa ló pa. Wọ́n ní àwọn pẹ́ká sì sẹ́yà. Fìlà wo ni mo ní kọ́ máa lò? Fìlà gígẹ́. Tọ́ọ̀bà lówó kí á lọ bá ara fún ọ. Ṣé kí á rà fún yín kẹ́tọ́? Àwọn ọbẹ̀ wú Akíìmù bá wọn fìlà fún. kò sí ọ̀rọ̀ sàkábíyèsí. Kọ́mọ̀ di pé wọ́n mọ̀ stereotype wọ́n á ti ní káwọn yẹn mọ̀ stereotype àwọn ọmọ. Ẹlòmí ń dá wà lálẹ́ o. Kò síjà o, ẹlòmí ọ̀gá ni, Fúlàní ni ọ́ yẹ apànìyàn ẹni kan. Bẹ́ẹ̀ni tó pọ̀ kan yóò ló ń kà. Kí ló dé tí ṣé gbogbo Fúlàní ni ọ́ pààyàn ni, ṣé gbogbo tí wọ́n bá ní àwọn Yorùbá wọ́n ń lòyàn fún oògùn owó, ṣé gbogbo babaláwo ní lòyàn fún oògùn owó nípa yìí? Ṣé kò sí ọmọ Yorùbá lẹ́wọ̀n? Dọ́pọ̀. Bẹ́ẹ̀ náà láti ọmọ Yorùbá tó di Tinubu. Àwọn ọmọ Yorùbá tó di gómìnà. Àbí Adeleke ò di gómìnà. Àbí kò sí gómìnà nílẹ̀ Haúsá ni. Dọ́pọ̀ gan tọ́jẹ́ Fúlàní. Tí ò ló ń kà. Ọmọ Yorùbá kan tó ti òṣèlú lọ. Tó ṣe sẹ́yìn. Tó gbogbo wa káfífẹ́ bá Aliu. Ilé Haúsá. Tó bá ní problem. Àfọ̀ nọ́mbà. Òṣogbo ò ti dọmọ pálásì. Ọya, òun kọ́. Lọ́nà ìsá ọya dọ̀bálẹ̀. Máa bọ̀ kò ní ìdàdídọ́ àwọn kẹsẹ̀rú. Máa bọ̀. Ẹjọ́ dọ̀bálẹ̀. Súnmọ́ mi, kẹsẹ̀rú, ẹfílẹ̀. Wọ́n dáadáa ni wọ́n máa. Ẹ má pè wọ́n lọ́mọ burúkú mọ́. Ẹ má pè wá lálejò mọ́. Ẹ̀rí ìṣẹ́ bí a ṣe sọ, iṣẹ́ màálù àti iṣẹ́ oko náà ni iṣẹ́ wa. Mo ń kan tí èèyàn kò bá sí pípa lè máa jẹ́ sí báńdíìsì àgàtà fẹ́ rí báyìí olóòní jáde báńdíìsì àgà lè dúró sí báńdíìsì. Wọ́n yìí kan yọ̀nà fẹ́ bá rí bẹ́ẹ̀ ṣe fún wa bẹ́ẹ̀ ni kí ẹ ṣe fún wa. Ó rí bẹ́ẹ̀ sọ ìyá náà ti gbà. Ta ní máa rìn àjò tá à ń rìn mọ́. Ọ̀nà ayọ̀ padà.
ẹ sì jọmọ dáadáa ẹ sì wúlò ẹ bá sì kẹfìn tẹ́lẹ̀ bóòlù ló kẹ tá à mọ̀ ní. tó bá ti jálejò ọfẹ bó kọ yín jẹ ni o. tẹ́ bá ti kẹfìn èèyàn ẹ sì rìnrìn kúrin lóru. tẹ́ ẹ mọ̀ pé tẹ́ ẹ kẹfìn èèyàn tẹ́ ẹ kẹfìn àwọn. ọjọ́ ń lé dáadáa fún ọ èsì kọjá ibi tí ọ̀dà ṣé o ti gbọ́. Bello gan. Wọ́n ní àwọn Bello Túnjí nígbà tí fẹ́ mọ kọ̀ǹtáàtì yín o. Wọ́n ní ẹni fẹ́ mọ ṣẹ́. Adúpẹ́ ní ọwọ́ kábíyèsí. Adúpẹ́ lọ́wọ́ yín o. Lágbára Ọlọ́run. Èmi náà mà yín rí gbá lónìí mo ti dá yín mọ̀. Lágbára Ọlọ́run àwọn àbúrò wa yìí tí wọ́n ń rìn kúrò. Lágbára Ọlọ́run á bá wọn sọ̀rọ̀ lágbára Ọlọ́run. Àwọn náà wọ́ yí padà. Lágbára Ọlọ́run. Ẹ bá kẹ́kọ̀ọ́ gangan ẹ ṣòfófó ẹ tètè máa. Tàbá sì rí èèyàn tàbá rí èèyàn tàbá mà á jẹ́ kí káwọn èèyàn gbọ́. Tí a fẹ́ máa fún yín lówó ẹgbẹ́ kẹ wá ṣe bí káwọn fẹ́ jókòó àwọn wábi táwọn ò dùn sí. Agbára Ọlọ́run. Ẹ má gbà fún ní àyíwọ̀lú alágbára Ọlọ́run. Kí tí ń ṣẹlẹ̀ Ọlọ́run ọ̀pá náà rẹ̀. Bẹ́ẹ̀ náà sì mo nífẹ̀ẹ́ yín. Ẹ má jẹ́ ìlú yọ bàjẹ́ o. Kí ni ìmọ̀ bàjẹ́ láti ibi tẹ́ ẹ wá ọ̀dọ̀ wọ̀ yín. Ọwọ́ náà ṣùgbọ́n èèyàn ní wọ́n ti bá síbi. Kò ní bàjẹ́ pẹ̀lú ní àmà lòwò lọ. Kò ní bàjẹ́ o. Kí ni ìpèníjà yín? Kí ni ìpèníjà yín? Ṣé mo tún mọ ohun tí ó? Kí ni pọ́blẹ́mù yín? Kí lẹ fẹ́? Kí ni nǹkan tẹ́ ẹ fẹ́ tó jẹ́ wàhálà tó fi jẹ́ pé wọ́n fi máa ṣé kò sówó lọ́wọ́ ìyàwó yín? Àbí kò sí wàhálà kankan? Ṣé ò sí wàhálà kankan? Àbí tó bá jọ pé wáyá àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn wọ́n ń gbógun kan tí ò fẹ́ ẹ̀fẹ́ ẹ̀mọ́ yá kan. Ẹ jẹ́ ká mọ̀ kí kábíyèsí ò pé wọ́n. Kò sí tẹ́lẹ̀ mo ní olùwà ṣe pé ẹ̀yin náà bẹ́ẹ̀ sì ti ń rí ìwò tẹ́lẹ̀ ẹ̀ tó ń wò pé ń ọba gbọ́mọ ìlú kan bá ń sọ̀rọ̀ sí yẹn ní ọba Olúwo ní bàbá àti kí ni mo sọ fún yín sọ ń gbé Olúwo ń bàbá àti mi sì sọ ọmọ ọba níbí. Mú Olúwo ti jẹ́ bàbá rẹ̀ sọ́ba lolúwa àgbẹ̀kẹ́ ìsọba. Ọba ni ọba àtọwá jọba tí ọba jọmọ Olúwo ọmọ kí lọ jẹ́ nǹkan ọba ẹ̀ṣẹ̀ rú. Ọ̀dọ́ àmọ́ o sì sọ ẹ̀ lọ irú ọmọ ọba wo lọ fẹ́ jẹ́. Nítorí ọmọ ọba tọ́ba ti ṣe bí ọmọ àlè kì í sọ ọmọ ọba mọ́. Ọmọ ẹrú ni. Ọmọ ẹrú ni. So nínú ọmọ ọba àtọmọ ẹrú èwo lẹ fẹ́ jẹ́ o. Ọmọ ọba ni o. Kò sẹ́ni ẹ̀tọ́ gbọ́dọ̀ sọ pé kìíní ẹ̀yin ẹ̀sà máa ṣe dáadẹ́ àjọ nílùú a sì jọ tún lù sí kí ló sì jọ wà ní àlàáfíà. Èmi ní wọ́n máa pè yí bí mo ṣe ń salami káàkiri gbogbo lẹ́wọ́ orígun àwọn ọmọ wo ni àwọn ọmọ jáde wọ́n tún lè di èèyàn dáadáa. Ẹnìkan bá fẹ́ fún yín ní information tẹ́gbẹ́ ká ìgbàbọ̀dì fún ìlú yín rè. Mo ń wo ibi tí ìyá máa jẹ lára ilé ọmọ. Ọmọ tó bá jọ máa lè àní ìgbà ọ̀ àyànjú rẹ o àyànjú rẹ o ó ní bá ṣe yanjú ọmọ àlè o bẹ́ẹ̀ àní ìgbà ọ̀pọ̀ kó bà mí jẹ́ o ọlọ́pàá ló jókòó yìí ọmọ bá lè bì ànígbà kó bá ló jẹ́ àánì lè ìṣọ́ ọmọ wa mọ́ nì àwọn àníkọ́ lọ sí ibi tí yóò ti jọ máa wọn tó bá a ṣe yóò dá fún yín mo dúpẹ́ fún yín bí wọ́n ṣe pé ẹ wá mo pè yín ẹ sì wá ọmọ gidi làwọn ọmọ bí ọmọ pè wọ́n lọ́mọ bí
ẹ sì ní jọmọ burúkú ọmọ rẹ lẹ́ẹ̀ma jẹ́ ọmọ yín ọmọ rẹ ní ọ̀jẹ̀ ọmọ yín ọmọ rẹ ní ọ̀jẹ̀ àjọṣe fún ìdájọ́ àtàlàfíà ṣe ga ìsàkó. ọ̀pá ni àbí sẹ́sẹ́rì kíláàsì nínú fún ẹ̀kọ́ lórí kíláàsì. Àwọn bọ́ìsì dàpọ̀ ẹ̀yìn gángan tí wọ́n lọ ìwà ní kọ́ wọ́n lọ wà bẹ́ẹ̀ lọ bá bá mo ti sọ bẹ́ẹ̀ fún wọn láwọn ẹgbẹ́ wà bẹ́ẹ̀ tẹ̀ jẹ́ Yorùbá wọn ní àbọ̀ wọn àjọ tó ti wọ́n wọ́n nígbà kó ya máa mú àwọn àbúrò rẹ̀ ni wọ́n rò sọ́gbọ́ ọ̀yà ọba Please, hold on. Wọ́n fẹ́ sẹ́kítì yẹn bí anáwó ẹgbà nọ́mbà ọ̀gá bí o ta nọ́mbà Lájí Akeem. Nǹkan méjì èyí tẹ́ ti pè máa gbé kọ́ọ̀lù yín tọ́wọ́ lórí TikTok náà máa jẹ́ kẹsàn-án ẹ má bínú sí nítorí ọlọ́ nǹkan méjì lèmi fẹ́ sọ yìí tẹ́ iná bá wá rí ẹ bá wa kọ sí comment section mi mọ̀ bóyá Olúwo mọ̀ wípé nǹkan tóun sọ yìí òun ní kán rìkọ́ọ̀dù ẹ̀ wípé àwọn Fúlàní àti àwọn làwọn jọ ní ìlú Ìwó mi mọ̀ wípé Olúwo ń wò pé the next 10, 20, 50 years they will replay this wípé àwọn Fúlàní o àti àtàwọn ọmọ ọba o ni wọ́n jọ ní Ìwó wípé ọmọ ọba kan náà jọ ní wọ́n wípé àwọn ọmọ Fúlàní làwọn ọmọ ọba Ìwó so àwọn ọmọ Ìwó jẹ́ non-entity àbí wọ́n jẹ́ ordinary people mi mọ̀ bí Olúwo mọ̀ wípé òun ní kí wọ́n rìkọ́dù kìíní sílẹ̀ 10, 20, 15 years to come they will play this the same way tí wọ́n sọ pé ẹ má sọ Ìlọrin Àfọ̀njá mọ́ ẹ má sọ pé Ìlọrin Gèrè Álímì that same way ẹ má sọ pé ẹ má pe Ìwó ní ẹ má pe Olúwo mọ́ bẹ́ẹ̀ má má pe Olú Fúlàní the same way tí àwọn Àfọ̀njá tí wọ́n lé àwọn ọmọ wọn tó pé àwọn ọmọ Álímì ni wọ́n jọba nílọrin the same way tí Olúwo ti rà kalẹ̀ àti ní Àfọ̀njá nínú Ìwó báyìí ẹni nìyẹn tó bá yí àwọn èèyàn ẹlẹ́ẹ̀kejì mi ìmọ̀ bóyá àwọn èèyàn gbọ́ because mo ń wo comment section but mi ìmọ̀ bóyá àwọn èèyàn gbọ́ wípé Olúwo sọ pé òun gbọ́ wípé Bello Túnjí ẹ̀yin èèyàn tó bá mẹ́ tó ń jẹ́ Bello Túnjí Olúwo sọ pé òun gbọ́ wípé wọ́n ní Bello Túnjí ó ti ń contact wọn Bello Túnjí tó á lè sá o ẹ̀yin tó bá wọn Bello Túnjí bá mi kọ sí comment section òun gbọ́ pé Bello Túnjí ti ń contact wọn kò sí wàhálà ojú yẹn abo ìyá Ọ̀yọ́ bá gbóhùn sókè Bello Túnjí ti ń contact wọn nílùú Ìwó ìyá Ọ̀yọ́ ṣe wà ń bẹ̀ Richard gbóhùn sókè. Ìyá Ọ̀yọ́ yẹn dà pé kí wọn yóò kó lọ́jà rẹ̀. Tàbá ti pè lórí fóònù ẹ̀ bá gbé kọ́ọ̀lù tàbá rẹ̀ ti sùn kágbẹ́ lómi ẹ̀ bá gbó sókè máa sà. Ẹ ṣeun ìyá mi ẹ̀ bá gbó sókè mà. Ẹ kú ètò. Yes ma ṣẹ́jú mẹ́ta máa o pápá o. Wọ́n fún lórí ọ̀fẹ́ agbára. Àṣẹ. Ìgbà tí iṣu ilẹ̀ Yorùbá bá máa jiná tó bá jiná àní wá yín jà. Àṣẹ àti gbogbo wa. Àtà lọ́wọ́ Ọlọ́run tí ìmọ̀ bẹ́ẹ̀ ṣe ń ṣe ṣùgbọ́n orí ọ̀fẹ́ Ọlọ́run á pọ̀ fún yín. Àṣẹ. Ṣé ẹ rí nǹkan tí mo fẹ́ sọ sí ọ̀rọ̀ Olúwo ni wípé contract Ìwó Olúwo tí sign òun ló ń SB torí ó ti ṣe ọmọ Fúlàní lára àwọn contract ẹ̀ nìyẹn pé ókè o àwọn ọmọ Fúlàní tó bá wà níbẹ̀ wàá sílẹ̀ fún wọn wàá fà wọ́n múra I think nǹkan tó ń ṣe nìyẹn
àwọn ọmọ wọn sọ fún àwọn ọmọ ọkọ òwò ẹ̀yìn àgbàfẹ́ pé àgbàrá olóhùn onílé wo onílé ni ò ní gbà fún àwọn ọmọ ọkọ ìbò àwọn náà máa wá dìde àwọn afọbajẹ àwọn ọmọ ọba tí wọ́n ń jọba nílẹ̀ Ìwó àwọn náà máa dìde àwọn ọmọ Ìwó gangan wọ́n á dìde láti jà ìjà yìí ó ń bọ̀ àwòláńdẹ́ lẹ̀dẹ̀ o bó ṣe ṣẹlẹ̀ nìbàdàn yẹn o kó tó ṣe títí Ìbàdàn tó ṣẹlẹ̀ Oríyọmí ló kọ́kọ́ jáde tó ń bá àwọn ọmọ Fúlàní sọ̀rọ̀ ẹfẹ́ tó 40% ọ̀kan wọn kìíní kan fáwọn yìí làwọn jù bẹ́ẹ̀ lọ. ìyẹn Oríyọmí Àmsàtì. má. mo ní ìyẹn Oríyọmí Àmsàtì àbí. bẹ́ẹ̀ ni nígbà tó bá wọn pé wọ́n máa fún wọn ní voter card wọ́n máa wá tẹ̀bátẹ̀ láwọn tó wọ aṣọ yẹ́lò ìkẹmẹ̀ pátọ̀dọ̀ múná ti wá gbogbo ilẹ̀ máa lọ rẹ́gísítà ṣé yé yí bẹ̀ yẹn so lẹ́yìn yẹn ni Gúnmi wá lẹ́yìn yẹn lógún bẹ̀rẹ̀ sí ní jà wọ́n níbàdàn náà ń kó wọn lógún náà kó wọn lọ́gbọ̀n lọ́gbọ̀n àwọn ọmọ Òwò kan máa sùn Rashidi ti kó ogun wọ̀lú o ó ti kó ogun Òwò Rashidi kó ogun wọ̀lú kán jí látọjú oorun wọn kán jí àwọn àgbààgbà wa àwọn ọba wa kò sí àánú wa lójú wọn rárá báwo bàbá wa ṣe tà wá gbà yẹn pẹ̀lú àgbègbò pẹ̀lú jígí àwọn tí ń tà wá pẹ̀lú màálù wọ́n bá ti fún wọn lóbi màálù ọ̀rọ̀ wọn ti tán àwa la máa jí látọjú oorun wa la máa ní no wọ́n ní mi ìlè wá kúkan kò ń joyè lè bà bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni. we have to fight this fight together. àwọn adarí wa àwọn gọ́ọ̀mẹ̀ntì wa kò sí kan tó fẹ́ ṣe fún wa ipò tí wọ́n ní wọ́n lé. bẹ́ẹ̀ but láìpẹ́ ó máa tó kàn wọ́n. àṣẹ. ó máa tó kàn wọ́n á jí ẹbí wọn gbé wọ́n á jí ọmọ wọn gbé wọ́n á jí ìyàwó wọn gbé. torí tálíkà àwọn ló ń jọ bẹ́ẹ̀ tálíkà ló ń jù ẹ wo àwọn ọmọ tó ti gbé láti bí almost a month now ọmọ mi sọ pé ara ẹ̀ ń gbóná kò sóògùn tó máa lò fún ọmọ mi ilé wa lò tí wọ́n máa mú kò sóògùn tó máa lò fún ọmọ mi bẹ́ẹ̀ gbà tó bá ṣe yín ìyá àgbẹ̀ kan bẹ́ẹ̀ ni kò sí yẹn fún gbogbo àwọn ọmọ yẹn Olúwo ò jáde kó sọ̀rọ̀ lé lórí ó dẹ̀ ní ó lẹ́ láti gbé Fúlàní but contract tí yẹn tó sign láti gbà tó ti fẹ́ Fúlàní contract tó sign ni òun ló exhibit kí gbogbo ọmọ òun jí láti ojú oorun wọn they need to fight the fight they need to fight the battle contribution mi nìyẹn ìyá mi. ẹ ṣeun gan ni adúgbò à ń bàbọ̀ Pópó Ọlá bá wa gbóhùn sókè tẹ́ bá wà lórí show yẹn bá wa láìkì ètò yìí Pópó Ọlá ẹ dákun bá wa gbé ohùn sókè. ẹ̀yin èèyàn mi mo ń gbé show plug kan bọ̀ fún yín tó ń ta aṣọ tó ń ta Swiss lace even because my birthday is August a máa ṣe promo but wọ́n pa àwọn kankan pọ̀ ní wọ́n ń ta jewelries bóyá go ni bóyá bàtà ni bóyá gèlè ni any lace ẹ bá fẹ́ tó jẹ́ confam wọ́n ń ta jewelries wọn ò kì í ṣe gold but tẹ́ bá wọ̀ ẹ ti lọ tán kó tó mọ̀ pé gold kọ́ lẹ̀ wọ̀ mo ń gbọ́bọ̀ wá fún yín ẹ bá mi get ready ẹ máa gba bónọ́ọ̀sì birthday bónọ́ọ̀sì Yorùbá Wuyì àtọ̀dọ̀ Yorùbá Wuyì lẹ́tí wá báyìí ọmọ àyọkọ̀ àṣẹ kalẹ̀ fún yín ẹ bá wa gbóhùn sókè Mr. Pópó Ọlá. Pópó Ọlá ṣe wà ń bẹ̀. ẹ jẹ́ ká tó pèèyàn mi lórí fóònù ẹ wà ń gbọ́ rísà. ṣe fẹ́ sọ̀rọ̀ ní sàbẹ̀fẹ́ ní sùúrù díẹ̀. ẹ kú ètò. Oríyọmí ìdìbò ẹ bá wa gbó sókè lórí fóònù. ìyá ṣẹlí bàbá mi bàbá wa àti ní kẹsàn-án látẹ̀kọ́ ẹ̀ sọ̀rọ̀ láti gbà tó ń ṣẹ̀yẹn ẹ̀ ràárọ̀ mọ́ sí eyín. Mr. Pópó Ọlá ẹni sùúrù sà Mr. Pópó Ọlá ẹni sùúrù. wọ́n ní ó dó bá olúgbọ́ ó mú mọ́ra ni o
mọ̀rọ̀ kábíyèsí yẹn Mr. Paul ẹ bá wa mí ìtẹ ìjọ àti pè yín tẹ́lẹ̀ so àwọn bàbá tí wọ́n jẹ́ ó débẹ̀ àṣìṣe yẹn náà làwọn náà wọ́n sì ń ṣe àṣìṣe yẹn wọ́n dẹ̀ ní bọ́m̀bẹ̀ náà wọ́n ti jáde náà wọ́n ti jáde lọ́rọ̀ Adeleke wọ́n náà wọ́n ṣàṣìṣe wọ́n á lè máa ṣàṣìṣe yẹn lọ ni àwọn bàbá tó yẹ kán lọ́hùn tètè mú lọ lórílẹ̀ Yorùbá ó pọ̀ gan nílẹ̀ Yorùbá yẹn tó máa ṣàṣìṣe yẹn wọ́n á jáde pé àwọn ṣàṣìṣe tó ṣàṣìṣe yẹn yẹ kẹ́ ti tú ibi tàṣìṣe yẹn. wọ́n láṣìṣe làwọn ṣe lórí ọ̀rọ̀ Olúwo wọn ò dẹ̀ rí yọ. wọ́n náà wọ́n ṣàṣìṣe lórí ọ̀rọ̀ Olúwo wọ́n ti jáde lọ́sẹ̀ ní gọbí ọjọ́ mẹ́ta sí wọ́n náà wọ́n ti ṣàṣìṣe lórí ọ̀rọ̀ Adeleke àṣìṣe yẹn náà wọ́n dẹ̀ máa ti lọ ló máa pa gbogbo wọn pátápátá ìṣe ló máa pa wọn. so gbogbo àwọn tó ń dà lóru ṣẹlẹ̀ ẹlòmíì wà náà èèyàn wa tó jẹ́ pé ó yẹ kó lọ tọrẹ ọṣẹ nílé kẹta wọ ẹ̀wọ̀n ni. mo la já sí láì. tó máa kórùgbọ̀jọ tó máa ń bá yín fà ń gbà yẹn irú àwọn èèyàn bẹ́ẹ̀ pọ̀ náà àwọn Yorùbá tó jẹ́ pé ó yẹ kó wo ìkànṣe wọn tó jẹ́ pé ẹlòmíì bóyá omi inú wọn máa lọ tọrọ nílé kẹta tí wọ́n máa fi wẹ̀ fún wọn ní kọ́rọ̀ wọn tó bí kó tó rí olóbùkù ní gbogbo wọn olówó yẹn tó máa ti wá nǹkan tó máa ti sọ̀rọ̀ ẹ̀ àwọn ọkọ̀ tó jáde wọn láti dé Olúwo ti wà nǹkan lóṣù. ó ti sáwọn kan mo kàn máa ń wo nígbà tí màá dẹ̀ wo ọ̀gbẹ́ni yẹn màá dẹ̀ wò pé ṣé irú àwọn èèyàn báyìí wà tọ́lọ́run dá tó jẹ́ pé ọ̀rọ̀ làákàyè báyìí kó jáde lẹ́nu ọ̀gbẹ́ni yẹn mi ìrírí lọ́jọ́ kan. èmi náà kí Olúwo sọ̀rọ̀ làákàyè rẹ̀. ẹ̀yin ará ẹ fà mọ́ra o gbogbo tó yẹ kẹ́ ṣe ẹ̀ tí ì ṣe ẹ padà sọ́dọ̀ àwọn ìyá tó jẹ́ àwọn ìyá yín kẹ́ mọ nǹkan tó ẹlẹ́dẹ̀ẹ́ gbà kẹ́ tètè ṣe fún sùn kó tó pẹ́ jù. bóyá ìlú gbọ̀ngàn tí ò yẹ kó gbọ́ lẹ máa lọ dùbà ní ẹ tètè jáde kẹfì lọ́wọ́ ìyá yẹn nǹkan tẹ́lẹ́dẹ̀ẹ́ gbà kó tètè forí àga yẹn lè fún yín ẹ ṣe bẹ́ẹ̀ o àìjẹ́ bẹ́ẹ̀ ó sì máa kó yín síta bí ọmọ ọjọ́ mẹ́jọ. àwọn lọ nìyẹn ṣeun ẹ mọ̀ pé òdì náà máa ń wúre wò bímọ táwọn èèyàn bá ń ṣépè fÓlúwo ìwúre ni òdì ló máa ń wúre wò ẹjọ èèyàn mi bá mi dáná tap send ẹjọ promo code ní Abiola 223 lákòókò tó bá fẹ́ send owó sí Nàìjíríà kò bá jẹ́ $1 $2 lè fẹ́ send kò bá jẹ́ £2 kò bá jẹ́ €2 tó bá ti lo Abiola 223 ní agbára Elédùmarè ẹ gba $10 cash bonus padà lẹ́sẹ̀kẹsẹ̀ direct deposit yín réètì wa ò láfiwé ẹ kàn lọ sórí Google Apple Store yín àbọ̀ orí Google àbí tẹ́ni tí wàá fi download anything ẹ bá wàá fi download tap send tẹ̀lé promo code mi Abiola 223 ẹ dákun torí Ọlọ́run tí wọ́n yọ̀ fún yóò ní gbé yín lọ́mọ lọ ẹni tẹ́ ti bá mi lò mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ bá mi pín fáwọn contact yẹn jọ kó má gbàgbé láti lọ Abiola 223 lákọ̀ọ́kọ́ tó máa fẹ́ sẹ́ndì owó sí Nàìjíríà mo bẹ̀ yín ni Mr. Paul ẹ bá wa gbóhùn sókè Mr. Paul láṣẹ wà ń bẹ̀ àjọ ń ṣètò ní sà. Mr. Paul lọ́dà pé network à ń gbọ́ yín sà à ń gbọ́ yín 3 minutes náà lè máa lò ó dẹ̀ ti bẹ̀rẹ̀ à ń gbọ́ yín sà. à ń gbọ́ yín o. ṣe rí Yorùbá tó lè solve problem Yorùbá ní kákọ́kọ́ pàtì ẹ̀sìn ajáde ẹ̀sìn mùsùlùmí kan Christianity kan kákọ́ ṣọ̀kan tá a bá ti ṣọ̀kan secondly ni pé ṣe rí ọ̀rọ̀ t'Olúwo sọ yẹn bó ṣe kí aṣíwájú ká sọ̀rọ̀ pẹ̀lú Jésù. Gbọ́ yín o nẹ́tíwọ̀kì yín ò dáa o. aṣíwájú gbé tí ọ̀rọ̀ Nàìjíríà dé báyìí bẹ́ẹ̀ l'Olúwo sì gbé yẹn. ok bóyá ká aṣíwájú dáadáa ṣe l'Olúwo ló ṣe yẹn ìyá. lọ sí skul kúrò ẹni tí ó lọ sí secondary school lọ. ṣé ń gbọ́ mi? à ń gbọ́ yín ẹlẹ́mi ṣé ń gbọ́ mi ẹ fi ń wéṣì táìmù ni ẹ sọ̀rọ̀ ọ̀rọ̀ tẹ̀sọ́tẹ̀lẹ̀ àgbọ́ ọ̀rọ̀ yẹn ó ń kà ẹ bá wa sọ dáadáa ẹni Olúwo kìíní kan aṣíwájú kìíní kan àgbọ̀n tẹ sọ.
ọ̀tún yẹ ká sí bó ti yẹ ká sí wá yóò ṣe Ìlólúwo ṣe. Allahu Akbar. Because Yorùbá náà ló ní ọmọ iná láàárín sí iná. Ṣé rí Nàìjíríà tá a wà yìí ẹ̀yin Yorùbá náà ní ẹ̀fọ́ kan ò lè lẹ́ọ̀kọ́ aláwọ̀. Allahu Akbar. Àwọn kan bẹ́ẹ̀ ta pè ní Fúlàní lè léwu ní Ifẹ̀. Wáyé òfin Nàìjíríà tá a wáyé mú sọ tó yẹ kó òfin Nàìjíríà yẹn ni gbogbo àjọ ń lò àlè lò kódà. Mr. Ẹ kúrò níbi tẹ́ wà yẹn Mr. Pópóọlá Mr. Pópóọlá ẹ kúrò níbi tẹ́ àní ẹ kúrò níbi tẹ́ wà yẹn kẹ́ bá wa sọ ká lè gbọ́ nǹkan tẹ́ ń sọ ọ̀rọ̀ tẹ́ ń sọ ẹ̀kan waste time ní wọ́n ń kíláàkì ó ń wọnú ara wọn ẹ̀dẹ́fọ́ lè lẹ́fọ́ láwọ̀ àtúngbọ̀n nǹkan tẹ́ sọ mọ́ tẹ́bà síbi tí nẹ́tíwọ̀kì ọmọ drop yín o ẹ lọ síbi tí nẹ́tíwọ̀kì wà ẹ má waste time àwọn èèyàn wà lórí show. Ẹ jẹ́ ká gbọ́n tó fẹ́ sọ ó ní t'Olúwo ṣe yẹn ó ní àgbàlagbà tó bá ní ọpọlọ lórí ló yẹ kó ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ àgbọ́ ẹ ló ẹ jẹ́ àgbọ́ náà. Ṣé ẹ ń gbọ́ mi báyìí? O ti kílẹ̀ báyìí tún ọ̀rọ̀ yín bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. Ṣé ẹ ń gbọ́ mi? Ẹ ti ń gbọ́ mi báyìí? À ń gbọ́ yín báyìí. Ṣé ẹ ti ń gbọ́ mi báyìí? À ń gbọ́ yín o. So possible níbi tí òfin Nàìjíríà tá ń lo ìkẹ́nìkan ní. Ẹ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ látọ̀dọ̀ Olúwo ẹ ní sùúrù Mr. Pópóọlá. Ṣé gbogbo Fúlàní lọ̀dà? Àní ẹ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ àgbọ̀n tẹ̀sán tẹ́lẹ̀ ẹni èèyàn tó bá lọ́pọlọ àgbàlagbà tó bá lọ́pọlọ ló yẹ kó sọ̀rọ̀ b'Olúwo ṣe sọ̀rọ̀ sọ ẹ bẹ̀rẹ̀ láti bẹ̀ yẹn. Mo ń gbọ́ yín mo wà pẹ̀lú yín. Sọ ẹ bẹ̀rẹ̀ láti bẹ̀ yẹn láti gbọ́ yín mọ̀ pé b'Olúwo ṣe ṣe kinní kan. Hello. À ń gbọ́ yín o. Mo ní bí Olúwo ṣe ṣe yẹn bá síwájú ó sì lè ṣe tí nǹkan lè fi tó. Mo ní b'Olúwo ṣe ṣe yẹn ó sì yẹ ká síwájú ṣe aṣíwájú tó bá fẹ́ kí nǹkan tó ó sì yẹ kó b'Olúwo ṣe ṣe. Kò lè sọ pé ẹ kúrò tó bá yẹ kó fẹ́ tí gbogbo àjọ ń lo Nàìjíríà yìí ni o kò sọ another country ní Nàìjíríà yìí o ó lófin tó léyàn kú níbi kan ní Nàìjíríà tájọ wáyé. Tá a bá ti sọ kan a mọ ibi tí pírọ́blẹ́mù yẹn ń wá. Àwa là ń gbé oko àwa la máa Yorùbá tán jálábòdì àwa la máa Fúlàní tó jálábòdì. Yorùbá mi bẹ tó yẹ pé àdánwò tí ń kó bá lulẹ̀ tí ìlú dúró ni tó kó bá lulẹ̀ ojú tí Fúlàní kó bá wọn lọ. Allahu Akbar. Tábà ní yà wò tábà ní afẹ́ lé wọn àwa lọ sùkúl àwọn náà ti lọ sùkúl àwa ní lọ́ọ̀yà náà àwọn náà ní lọ́ọ̀yà àwọn ní dókítà àwọn náà ní dókítà gbogbo tí Yorùbá fi sọ bá jù wọn lọ làwọn náà ti ní. Ibi tán wà ẹ̀ẹ̀kún wọ́n ta fún wọn ni. Ṣé gbogbo wọn ìlànà ni ó yá ẹ dìde ta ni ó ṣòfin yẹn ẹkún ló lè pàṣẹ yẹn ní Nàìjíríà yìí tí olóṣèlú jẹ́ pàṣẹ lé wa lọ́wọ́ yìí. Ẹni tó pè wọ́n tí ń bá wọn sọ̀rọ̀ kí rọrùn lè dé ó ti mọ̀ pé wèrè ló mẹsẹ̀ wèrè tọ̀ ni. Kì í ṣe pé ọba yẹn náà kì í ṣe pé òun ní làákàyè tó fi pè wọ́n ó ti mọ̀ pé wèrè ló mẹsẹ̀ wèrè tọ̀ ni. Ó mọ̀ pé tí ó dá wà nù wọn aláburú wà nù wọn àmọ́ kò sí tó bó ṣe pè wọ́n tó bá wọn sọ̀rọ̀ Ọlọ́run lè tàbí bẹ̀rẹ̀ tó àṣírí wọn dẹ́dẹ̀ díẹ̀ ní ọ̀rọ̀ tó bá wọn sọ kó pọ̀ sí ká dé lọ́la ká ní àwọn fẹ́ jọba ìlú ti lájú kọjá bí tẹ́yìn fi sí o ìlú ti lájú kọjá bí tẹ́yìn fi sí o. Ọ̀fà nígbà tí ọba Ọ̀fà ní táwọn kan dìde táwọn olè àwọn Fúlàní ọba bá ní àwọn olè fẹ́ lé sáà táwọn jọ ti wà láti bí almost ọdún years ago láti sẹ̀mí sáà lẹ fẹ́ lé lónìí. Ẹni tó fọ́nì ni pé wọ́n lọ kóòtù dàrẹ́tì. Àwọn wo náà lọ sí kóòtù?
náà fi gbá lọ. Àwọn Fúlàní tán náà fẹ́ lé of course. Okay, wọ́n lọ court, okay. Ṣé àpé wọ́n dára wọn lójú náà fi lọ court pé kí lẹ́fẹ̀ẹ́ lé wa fún. Bò wá lẹ̀ ara lẹ̀ ní náà. Ta ló wá win? Àwọn yìí bá ti jọ ṣe tẹ́lẹ̀ tá a dára wa mọ̀. A sùn mọ́ wọn. Àwọn win náà ṣé àrí wọn lé àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dì sí wọ́n win ni. Oh, okay, wọ́n win àwọn ọmọ Ọ̀fà. Wow. Àwọn win àwọn kò ṣe bá wọn fa wàhálà. N ò ṣe wulẹ̀ bá wọn fa wàhálà kò ní dáútì ara ti wà mí almost 1 years ago. Ẹ̀dínsẹ̀ ló yá ẹ̀dìdì ẹ̀bùn wọn lẹ́nà. Ẹjọ́ ń ṣèjọba Ọ̀fà ni. Ẹ̀ ń ṣe politics àwọn náà ṣe politics ẹ̀ lọ́mọ lókè àwọn náà lọ́mọ lókè. Allahu Akbar. Allahu Akbar. Tá a bá ṣì ní ká wò dáadáa ṣé ẹni tó tọ́ ọmọ rẹ̀ tó fi di lọ́yà tó gba pòfẹ́sọ̀ tó di dọ́kítọ́rìtì ṣé irú rẹ̀ níwàá bẹ́ẹ̀ náà pé níwàá tó ìlú tóun ti tọ́ gbogbo ọmọ òun tó fi di pòfẹ́sọ̀ tó fi di lọ́yà òun fẹ́ kí ló wọ́n tù. Àwọn tí ò dá pọ̀ nù wọn tó sì dá pọ̀ tó ẹ wá wo àwọn tán mú yẹn tán bá ń béèrè ọ̀rọ̀ wọn kò sí tó dápọ̀ Nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ mí dápọ̀ Nàìjíríà. Wọ́n wọlé wọ́n mú àwọn ìlérí ikú lára wọn fúnra ni wọ́n sì múnú Yorùbá náà múnú Fúlàní. Wọ́n ṣe múnú Yorùbá náà múnú Fúlàní. Àmọ́ pé tí o bá pariwo Fúlàní ọmọdé mi tí mi sọ̀rọ̀ ọmọ Yorùbá dé pé tá a pariwo Fúlàní ẹja ṣọ̀kan. Tá a bá ti ṣọ̀kan ẹja gbígbé tẹ̀sí ìgbàlẹ́gbẹ̀ẹ́ kan tá a bá ti ṣọ̀kan àáríjà ẹja. Tá a bá jàjà ẹ̀ tán àwọn ẹ̀yẹ jọ ara wa á jẹ́ kí ẹrú mẹ́ra ẹ̀ lẹ́rú kí wọ́n fà mọ́ra rẹ̀ ní wọ́n fà. Gbogbo yẹn dìde afẹ́ lé wọn. Gbogbo àtàwọn sọ̀rọ̀ lọ́la yìí mélòó ló lè jáde jagun ní wa. O kò tó bá fẹ́ lé wọn so máa do tó bá fẹ́ lé Fúlàní so máa do ogun àbí. Ó di dandan. Ó máa dógun wà o. Ó di dandan. Ó di dandan. Ó jọ̀nà kó dogun tá a bá fẹ́ lé wọn lórí lọ. Ibi tẹ́ lẹ́nu dé àná ti lẹ́nu dé bẹ́ẹ̀. Ẹjọ́ ni gọ́ọ̀mẹ̀ntì ni. Àjọ ni gọ́ọ̀mẹ̀ntì ni náà. Tẹ́ bá dá local government mi ẹ̀kọ́ tẹ́ bá dédé iṣẹ́ mi ẹ̀kọ́ Fúlàní tí ń control bẹ̀. Lọ́yà wà nù wọn, dókítà wà nù wọn, pòfẹ́sọ̀ wà nù wọn. Nípa alẹ́ fi jù wọn. Ọ̀nà gbogbo ẹ̀ làwọn ti ní kí ló wá kù. Aláwọ̀ ẹ bá wa gbọ́ lọ́run tó bí. Nàìjíríà ń bẹ lọ àná ń bẹ lọ́wọ́ tiwọn náà. Àkókò ọ̀kan tẹ́mi mọ̀ lọ́gbọ́n ọmọ kékeré tèmi. Ẹni pé tí ṣọ̀kan bá ti wà tá a gbé tẹ̀sí ti sẹ́gbẹ́ kan àárí tá a fẹ́ ṣe àárí sí. Ọ̀nìkan pariwo mùsùlùmí ní pààyàn kìrìsìtẹ́nì ní pààyàn ẹnìkan ní pààyàn bá sì mọ̀ ló lọ. Ẹ má jà tara oríṣiríṣi ayé ni wọ́n mọ̀ gbà yọ sí wa. Oríṣiríṣi ọ̀nà tá a expect ni wọ́n ti mọ̀ gbà yọ sí wa. Nígbà tán bẹ̀rẹ̀ ní Kwara ẹni ẹ̀kíní kan a padà sí Ògbómọ̀ṣọ́ a padà sí Ìbàdàn. Kí náà sọ fún wa? A sọ fún wa pé àwọn òfin ibì kan sí gbogbo àyè làwọn ilé ilẹ̀ ṣèbí Haúsá náà wà tẹ́lẹ̀ ṣèbí Haúsá la pè wọ́n ṣèbí Haúsá náà wà náà jẹ́ kọ́ńdà mọ́ tẹ́lẹ̀. So nísìnyí bó ṣe ń kó Ògbómọ̀ṣọ́ lọ sí Kwara lọ sí kinní kan yẹn. Wọ́n ti wá padà wálé Yorùbá báyìí. Àwọn òwà after ìtawà after ẹ̀ àwọn òwà after rẹ̀ kò sí tó máa ń pẹ̀lú ẹ̀sìn kan èdè kan everybody làwọn rẹ́dì láti bájà. So Mr. Popola àwọn èèyàn ọmọ Yorùbá wọ́n ní ìbéèrè fún yín ní comment section àwọn kan ní kí n béèrè lọ́wọ́ yín wípé ṣé Yorùbá ni àbí Fúlàní ẹ bá wa fi béèrè yín sí comment section ká máa béèrè lọ́wọ́ wọn wọ́n ní ṣé ẹnìkan ní ṣé àtìyá àti bàbá yín àti wọ́n ní ṣé àtìyá àti bàbá yín àti pọnmọwọ́ pọn yín ṣé Yorùbá ni wọ́n. Yorùbá ni wọ́n. Ok èmi ní ẹ sọ pé kò ní da fún yàrá ìyá Fúlàní. Kí ni mo fẹ́ gbé aláya wọn fún? Kí ni a ṣe fún mi? Sọ kílè àwọn Yorùbá. Ọmọ ọbọ ní ilẹ̀ Yorùbá. Ọ̀ṣun. Ilé ibo lọ́ṣun tó rọ́mọ Ọ̀ṣun wà níbí.
ìlà odò lọ́dọ̀ mi. Ẹ bá wa kí oríkì ilé yín sà. Òkè fẹ́ mọ̀ bóyá ọmọ Yorùbá ni mí. Náà kan máa òjò wà lè mí ọmọ arólú owó ọmọ adédè tejiteji òjò ní mí ọmọ Sàó. Ọmọ ògúngi mọ́ ọmọ gini ọmọ òkìkí mẹ́sẹ̀ méjì sí lọ́mọ jáde fòbí lẹ́jọ́ ní ọmọ wọlé bẹ́ẹ̀ jíwọ́ èmi lọ́mọ ọmọ mi tán ju kèrè ámù. Ọmọ ọlọ́kọ tòun tó góòdì ẹ̀. Olóògbòjò dáhùn bàbá mi bàbá egúngún ọmọ egúngún burú taṣọ ọmọ egún méjì àpínní méjì ọ̀dọ̀ lẹ́rù ẹ̀ mẹ́fà èmi lọ́mọ eléégún mọ́nà mi lọ́rẹ́ ṣe bọ́ ọ̀nà mi lẹ́ẹ̀kan. Ẹ bá wa korí kì í sà. Èmi ò wá ẹni pé èmi ò lè ká bẹ́ẹ̀ ṣe káhùn sẹ́. Ẹ bá wa kì í níwọ̀n wà tó bá mọ̀ kì í. Ó dáa ọmọ abúlẹ̀ sówó lèmi ọmọ abúyẹ̀ pẹ́ sọ̀rọ̀ èmi lọ́mọ àdìkúta sẹ́rẹ̀ ní fúyẹ́ ọmọ tìkàtìkà ní gbangba ní pàṣẹ. Ọmọ abúlé ṣòwò agboolé borí yín lọ́sùn. Ilé alálà. Ọmọ abúlé ṣòwò abúyẹ pẹ̀ sọ̀rọ̀ ọmọ tìkàtìkà ní oríkì yín. Even nínú èdè yín àwọn èèyàn sọ pé èdè yín gan pé kò jẹ́ káwọn bílíf pé Yorùbá ni pé èdè yín gan Yorùbá yín gan lọ Yorùbá yín ilẹ̀ Haúsá lẹ gbé àbílẹ̀ Yorùbá. Ilẹ̀ Yorùbá náà mo gbé kọ́ra ìdílé Haúsá. Bẹ̀kẹ́ tẹ́lẹ̀ yín wá ẹ̀nà òyìnbó máa sọ bẹ́ẹ̀ fún yín ayé pé àwọn fáǹsì Yorùbá wuyì á jẹ́ wípé ọlọ́pọlọ ni wá àti àríwájú sọ àwọn ẹ̀kọ́ náà máa sọ bẹ́ẹ̀ kí wọ́n ní tẹ́lẹ̀ èdè yín jòdì àwọn Fúlàní àbí mọ́mì yín wọ́n tajà láàrin àwọn Fúlàní nígbà tó wà lọ́lọ́mọdé kó tó di pé wọ́n bí yín. Àní bísínẹ́sì papọ̀. Ẹ lè sọ pé mọ́mì yín ò máa lọ ta wọn ò ní àwọn bí àwọn tó máa ń tajà fún ní gáràjì tó ń jẹ́ ọmọ Fúlàní bí àwọn bí kò lọ gba wàrà ní gàá. Kọ́ra èmi gò ní wọn lọ́rẹ̀ àyíṣà sí pọ̀. Tẹ́bà ní wọn lọ́rẹ̀ àwọn ọ̀rọ̀ wọn ẹ sọ̀rọ̀ wọn ẹ̀yin lẹ sọ fún wa nísì pé gbogbo ibi tí wọ́n ti dé wọ́n ní lọ́ọ̀yà wọ́n ní dókítà wọ́n ní kíní kan tẹ̀sán pé ẹ̀ ní wọn lọ́rẹ̀ ejò kì í sọ̀yàn látọ̀ kan tẹ́bà ní wọn lọ́rẹ̀ bóyá bí mọ́mì yín máa ń gbé yín lọ ní kékeré lọ sí gàá kẹ́ lọ gba wàrà bóyá ẹ pé Yorùbá yín yẹn náà lọ kò fẹ́ farajọ Yorùbá. Ní bísínẹ́sì pẹ̀lú. Tẹ́bà ní bísínẹ́sì pẹ̀lú wọn ẹ ní mọ ìtàn wọn deep bẹ́ẹ̀ bá wa sọ yẹn gbogbo bóyá ìjà lọ́fà tí wọ́n gbalẹ̀ ọ̀fà náà nísìn àwọn atajọ́bọ nílùú ní ẹ̀tọ́ àti sọ fún àwọn ọmọ Fúlàní tó wà lórí ilẹ̀ wa pé kán kú òun ń pa wá bẹ́ẹ̀ kí lẹ́sìn wọn lọ sílẹ̀ Ìgbò kán lọ dúró sílẹ̀ Ìgbò bẹ́ẹ̀. Pé tí wọ́n lọ sílẹ̀ Ìgbò kan lọ dúró sílẹ̀ Ìgbò. Bẹ́ẹ̀ ni sà. Ìṣẹ̀bẹ̀ Yorùbá rẹ̀ ní ọwọ́ tó bá dilẹ̀ ní súnlò. Ok, ilẹ̀ Yorùbá dilẹ̀ ọmọ Yorùbá ṣe ó ti kílẹ̀ sí wọn lẹ́yìn lẹ́gọ̀. Bàtẹ́ àṣọkan ni àṣọkan. So àwa Yorùbá la gọ̀ náà ṣe ní wa mú. Àwa gẹ́gẹ́ fúnra wa Mr. Popola ẹ má wọrí àwọn èèyàn ní wọ́n ní ọ̀dọ̀ tèmi ó ti kílẹ̀ báyìí tẹ́tẹ̀lé kọ́kọ́ wà fọ́gì bẹ̀bí ṣe wọ́n kọ́ wà wọ́n mọ́ pé I am very sure pé mọ́mí yìí máa láìkì wàrà I am very sure. Bí Fúlàní ti lè ṣe wọ́n lóore rí pé máa lọ sọ́dọ̀ Fúlàní nígbà wọ́n á fún wọn ní wàrà tó máa ti fún wọn ní wàrà ó ẹ bá wa gbóhùn sókè ẹsẹ̀ fún wọn náà ní question fún yín. Ọ̀rọ̀ tí mo fẹ́ bá yín sọ kì í sọ̀rọ̀ orí afẹ́fẹ́. Ẹ pè mí lẹ́yìn ètò ẹ tí bá sọ̀rọ̀ orí afẹ́fẹ́ má pè mí kí n má ṣe ṣòro má dún ẹ̀yìn ètò má pè mí. So àwọn èèyàn èmi kàn rò bẹ́ẹ̀ ni o pé bóyá bírọ́dà wa yìí Pópólá lórúkọ wọn ṣùgbọ́n máa ń ọ̀pùn bẹ́ẹ̀ tó yẹ pé àwọn Fúlàní ti ṣe mọ́mí wọn lóore dáadáa ẹ bá wa gbóhùn sókè màá mi. Ẹbí wọn pé látijọ́ náà ti ń sọ mélòó náà ti rí lé nínú wọn. Nínú àwọn tó ti nílé náà ti kọ́ lé mélòó náà ti rí. Nǹkan tẹ̀lé bàbá kan lórí ọ̀rọ̀ yẹn sí wuyì ní pé ẹ̀rí bọ̀bọ̀ tó ń sọ̀rọ̀ kò dájú pé Yorùbá gidi ni kò ń ṣe ọmọ Yorùbá gidi. Wọ́n ti darapọ̀ mọ́ Fúlàní wọ́n ti pa percentage àwọn Fúlàní bó ṣe wà yẹn. Then Tolúwo tó ń sọ ṣé mo pé Tolúwo Mr. Popola ní sùúrù tó máa ní question fún yẹn máa dáhùn. Tolúwo bá mú kólóòsì kò lè sọ̀rọ̀ tó bá ti mú kólóòsì ló máa ń kọjá ti dà sí lọ́rọ̀. Àwọn tọ́lẹ̀ jẹ́ bí ẹgbẹ́ ẹ̀ náà máa ń kó. Ẹ tó wọlé tó lè bá wa mí tó ń play music a máa drop yìí o ẹ má bà page mi jẹ́ o ẹ bá wa mute o ẹ má bà page mi jẹ́ bá wa mute o màmí à ń gbọ́ yín. Olúwo tó ń sọ pé ó ń sọ dáadáa kó ló sọ dáadáa pé ó bí làákàyè ẹ mọ̀ pé ọ̀rọ̀ Olúwo tẹ́lẹ̀tẹ́lẹ̀ yóò bá ti kó lóṣù kò lè sọ̀rọ̀ gidi so
kólòsì tó bá mu ọ̀rọ̀ táwọn oníkólòsì máa ń sọ òun náà ló máa ń sọ àwọn tó dẹ̀ jọ mu kólòsì ẹgbẹ́ bẹ́ẹ̀ náà máa ń kó tọ̀rọ̀ ló ń sọ ẹni tó sọ pé ọmọ ilé kan lòun ọmọ kinní kan lòun eléyìí ó lọ wọ oríṣiríṣi olóríṣi ìtàdí ètò ìṣọmọ Yorùbá gidi Fúlàní ni wọ́n ṣe ń tira wọn wá nìyẹn ẹ̀ẹ́fẹ́ káńtì máa sọ ní pé àwọn agbo alára kọ́lọ̀ ń ṣàánú ọ̀wà kábàtẹ́ gara lágbà tán irú Dangote yẹn gbogbo àwọn iléeṣẹ́ nílùú ilẹ̀ Yorùbá wa wọ́n fẹ́rì sí gbogbo ẹ̀kọ́ lọ sílùú wọn pẹ̀lú owó ẹ̀tọ́ ní torí òun ló túbọ̀ ń kó àwọn Fúlàní wọlé jù tó jẹ́ kó ṣe kópa wá wọ́n kàn lọ ṣe kópa má rí tóun rò ní àwọn àkọ́kọ́ dẹ̀ máa ní láàká ìtọ́lọ́ máa fún wọn láàkẹ́kẹ́ bá gbọ́ kó ló ṣiṣẹ́ ibi gbogbo àwọn àtàwọn àwọn igbákejì Tinubu àtàwọn Àtíkù gbogbo wọn lọ bẹ́ẹ̀ àti Babangida tó jáde jẹ́ oní tó sọ pé kí gbogbo kan náà ni wọ́n kà bá kan náà ni wọ́n so irú Dangote yẹn kò yẹ kó gbà láàyè nílùú wa rárá bàbá fẹ́ kí àwọn Fúlàní kó dópin kò yẹ kó gbà láàyè ẹni tó sọ̀rọ̀ sí mo tún fẹ́ sọ lẹ́ẹ̀kan sí kò ń ṣọmọ Yorùbá o ẹ má kà fún Yorùbá o. àwọn náà sọ wípé wọn náà máa sọ bá fáwọn ọbẹ̀ tẹ́tẹ̀lẹ̀ náà ẹ ṣe gan so wọn láwọn náà máa sọ bàbá wa ọmọọba ẹ bá wa gbóhùn sókè bàbá wa ọmọọba ẹ bá wa gbóhùn sókè Mr. Pópóọlá èmi. Mr. Pópóọlá mà ti sá lọ ẹgbà wá o Gúndé o. ó ti sá lọ o. ó lè máa sọ pé bóyá mọ́mí ẹ̀ máa ń lọ gba wàrà ní ìgá ẹ̀ máa wíyá tó máa lọ gba wàrà ní ìgá yẹn so wọ́n lè fi sáà ìyọ̀dí. ẹ jẹ́ sọ ìtọ̀ fún yín ṣẹ́rí ibi tí ọkùnrin àbí obìnrin bá ti fẹ́yàwó ó máa defend ibẹ̀ ni. ó yá ẹ bá jẹ́ kó mo bá sọ̀rọ̀ Richard àti pèyẹ tẹ́lẹ̀ ọmọ ọba ẹ bá gbóhùn sókè èmi ò ṣú ọ̀pẹ yẹ ilé yìí ọmọ lọ gba wàrà ní ìgbà o ẹ bá gbóhùn sókè. ok ẹ bá mi sẹ́ẹ̀dì kínní ẹ̀. tẹ bá ti wọlé bàbá wa mute náà TikTok mi like TikTok rárá. àwọn yẹn láwọn ti wọ wọn ní ti lọ wọ page ẹ wọn ní Fúlàní ní Sisi lọ please send his page to me. ọmọ ọba ẹ bá mi wo page ẹ send page ẹ sí mi ká gbé page ẹ síta. ẹ bá mi wo page ẹ send ẹ sí mi nísìn ẹ ṣe gan ọmọ àlè ti sá lọ ok ọmọ ọba ẹ kà fún ìṣẹ́jú mẹ́ta kẹfì lásètò. àwọn ọba yẹn ló kó bá wa nílẹ̀ Yorùbá torí kíni torí pé wọ́n sin màálù wọ́n dẹ̀ kó fáwọn Fúlàní jáde pé sì ní àwọn ọba yẹn lọ́wọ́ gbèsè Olúwo ó kí ẹ mọ̀ pé ó bẹ̀rù ìjà ó wá fẹ́ kó Fúlàní mọ́ra kó lè bá lè wà lọ́dọ̀ ẹ̀. àwọn náà máa padà pa àwọn náà máa pa bó ṣe wà ní. àwọn náà máa padà mú torí àwọn olóko wa náà wọ lórí ilẹ̀ Yorùbá ẹ wo fàtí ni ẹ tẹ́ni Pópóọlá yẹn dárúkọ sí ara àwọn tó gbàgbọ́dọ̀ wọlé Yorùbá nìyẹn tó Ọlọ́run bá lè máa mú gbogbo wọn ni. jẹ́nìsì wọ́n ti gbàgbọ́ gbà àwọn èèyàn aráàlú wọ́n pariwo wọ́n ti ń gbọ́ ọba ṣe ti ń gbọ́ba wọ́n ṣe bẹ̀rẹ̀ ni. wọ́n ti gbọ́ ba lọ́ba yìí o wọ́n ti gbọ́ ba o. wọ́n bọ̀ Olúwo kan wọ́n bọ̀ wá gbé kó káwọn ọba yẹn náà tó wọ́n bá ti jí kí wọ́n tètè dúró lọ́ra wọn kọ́ mọ̀ ọ́ tó ń ṣe torí àwọn kan ní problem ta nílẹ̀ Yorùbá ẹni pé wọ́n tó bá òkè lájọ́ tó wọ́n tó pé wọ́n gbé àwọn kóyọ̀ lọ́yọ̀ọ́ ẹ wo àwọn ọba bí wọ́n ti tó wọ́n ṣe mítì gẹ́gẹ́ bí àwọn ọba Yorùbá wọ́n ti mọ solution ẹ̀jẹ̀ nìkan sọ̀rọ̀ wọ́n ṣe sọ̀rọ̀ ìgbà tó máa sọ̀rọ̀ ọ̀rọ̀ mi náà máa sọ wọ́n fẹ́ máa ṣe ni pé wa náà la máa sọ ojúbà tá a bá ká àwọn sí pé wọ́n gbé àwọn ilé oṣù ọba tẹ́tí náà máa sọ fún wọn pé bàbá ni bàbá gbẹ́mọ̀ iye ọmọ tó bí káwọn náà ká dà wọn lẹ́sàn-án yàrá wọn tó bá ti gbé wọn sí kọ́ má pìtì wọn tó kọjú fẹ́ sọ de kọ́ má pìtì wọn Olúwo yẹ owó máa tó bá
ó kù díẹ̀. láṣẹ Elédùmarè ẹ ṣeun gan. ọba tó bá ẹ bá gbọ́ ẹ bá tó dì ọba tó bá. Mr. Joe ẹ bá wa gbóhùn sókè ẹ ṣeun gan. mo fẹ́ kẹ́kọ̀ọ́ bá mi wo péjì ẹ̀ wọ́n ní Fúlàní ni. Fúlàní bàbá wèrè ni wọ́n bàbá wèrè. ẹ̀ka alẹ́ ìyá mi. ẹ káàbọ̀ o. yes ma ẹ̀kọ́ tó mẹ́ta o. orúkọ mi ni sẹ́ni Kọ́mọláfẹ́. mo pa ẹ̀ tó rẹ̀ nígbà yẹn sáà. bàbá à ń gbọ́ yín sà. mo láìkí láti darapọ̀ mọ́ yín náà ni màá o. ọjà ẹ ṣeun sùn wá dúpẹ́ ṣé fẹ́ bá wa dá ṣètò ni. ok Mr. Joe bá wa gbóhùn sókè tẹ́ bá wà ń bẹ̀. Mr. Richard ẹ gbóhùn sókè Mr. Joe you always come on my show. Mr. Richard ẹ gbóhùn sókè. yes ma. jẹ́rìí nígbà tí ó di dẹ́ńtà fi jọba ńlẹ̀ Yorùbá tó gbogbo ilẹ̀ Yorùbá tó rọ́bìnrin tó rẹwà àwọn àǹtí wa àwọn ẹ̀gbọ́n wa àwọn àbúrò wa tó lọ́rùn dáadáa lọ́tẹ́jẹ́ ara wọn dẹ̀ jẹ́ ìjẹ́ ọmọlúwàbí tí ò rí wọn fẹ́ níyàwó tó wá gba òjọ́já lọ tó lọ múyàwó so eléyìí tó ṣe pẹ̀lú àwọn aráàlú ẹ̀ tó ṣe pẹ̀lú àwọn ọmọ ìlú ẹ̀ tó ti fún ní citizenship tó ń advice kan yẹn kò yẹ kó jọ á lójú rárá àtọ́ because ìkẹyẹ ti wà nílẹ̀ already ẹ̀ẹ́dẹ̀ lè expect it because ó ti wà ní under agreement with them lè expect kó máa sọ̀rọ̀ against wọn no matter what bí ò ti ẹ̀jẹ̀ lọ́rùn tipátipá gbọ́dọ̀ máa sọ̀rọ̀ in support of them. Orò lànà olùwọ́ ń support àwọn àna ẹ̀ ni. bẹ́ẹ̀ àwọn àna ẹ̀ ni so àwọn ọmọ Ìwó tó bá jẹ́ ọmọ ọkọ Ìwó àwọn nìkan tí ronú wọn pa because Ìwó is a very great city great town in Yorùbá land. ṣe pé àwọn èèyàn gidi nígbà náà àìkéré gan-an a máa ń pàdé oríṣiríṣi láti jẹ́ pé they are very nice people. so àwọn nìkan tí ronú wọn pa kọ́mọ kan tí wọ́n máa ṣe tó tọ́jú ìlú wọn di nǹkan míì. because eléyìí tó ń sọ ilé tí ọba yẹn ń sọ yẹn ẹ wò story ni o story ni gbogbo àwọn tó ń bá sọ̀rọ̀ ń bẹ̀ yẹn gan-an wọ́n kàn ní wọ́n ní mi lórí ẹ̀ pé ìwọ pé òun sà wá. ẹ bí wọ́n ṣe ń wò ní ẹ̀rọ tí wọ́n fi ń wolú wò. bóyá fẹ́ ṣe òfin aṣọ́rọ̀ fún ọkọ̀ sára. ẹ wo tí wọ́n fi ń wolú wò ẹ wo tí wọ́n fi ń wò. bẹ́ẹ̀ni o. ẹ bá gbọ́ sókè lórí fóònù sà. ẹ kú dédé àsìkò yìí o. mo kàn rọra fẹ́ sọ̀rọ̀ díẹ̀ sórí afẹ́fẹ́. Mr. Sunday ní sùúrù sà Mr. Sunday ní sùúrù à ń gbọ́ yín sà. kẹ́rí gbogbo ìgbésẹ̀ tí màá yẹn gbé mo ṣẹ̀ṣẹ̀ báwọn èèyàn mi sọ̀rọ̀ tán níwò ní ẹ̀sẹ̀ ni ṣé ń gbọ́ mi mà. à ń gbọ́ yín sà ohun tí ò bá yẹ kẹ́ sọ síta má sọ síta o. ó láwọn ọ̀rọ̀ kan tí ń sọ fún yín lábẹ́lẹ̀ bọ́ọ̀tì ó ní bí mélòó kan tí mo fẹ́ sọ jáde ṣé ẹ rí lọ́wọ́lọ́wọ́ tá a wà báyìí ṣé ń gbọ́ mi mà. à ń gbọ́ yín sà ẹ̀yin yọ̀mí ṣe ń gbọ́ wọn lókè à ń gbọ́ yín. àwọn agbésùnmọ̀mí ti wà nílùú Ìwó lọ́wọ́lọ́wọ́ báyìí ní tààrà tí Olúwo fà fún àwọn Fúlàní. àwọn agbésùnmọ̀mí ti wà bẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. agbésùnmọ̀mí wà nínú Ìwó báyìí. nílùú Ìwó lọ́wọ́lọ́wọ́ báyìí ní tààrà tí Olúwo dá sílẹ̀ fún Fúlàní. wọ́n ti wà nílẹ̀ báyìí. wọ́n ní nígbà tí wọ́n ń bọ̀ ṣé ń gbọ́ mi mà. à ń gbọ́ yín à ń gbọ́ yín. ìgbà tí wọ́n ń bọ̀ wọ́n ra búrẹ́dì ọ̀nà Ọ̀yọ́ ni wọ́n gbà wọlé wọ́n ra búrẹ́dì 25,000 naira iná ni wọ́n ní wọ́n rà lójú ọ̀nà ìgbà tí wọ́n ń bọ̀ kí wọ́n kó wọlé. débi wípé ẹni yìí sọ fún mi ní tó sọ fún àwọn Fúlàní yẹn iná ni ọmọ ìwọ yẹn tó sọ fún mi ní èsè yìí wípé kódà wọ́n ní Bello Turi ti pé àwọn agbésùnmọ̀mí ẹgbẹ́ rẹ̀ yẹn. ẹ̀gbọ́n Olúwo náà sọ bẹ́ẹ̀ sí. wípé òun ń bọ̀ wá ìlú Ìwó. tó ṣùgbọ́n ìtẹ́nu wa fẹ́ sọ fún yín ẹ bá mi dé fòfò síkẹ ẹ bá mi lò rẹ̀ kí n sọ fún yín. ọba wa ṣáà lè sọ yẹn lẹ́yìn ètò ní ẹ tó bá fẹ́ sọ sórí afẹ́fẹ́ sí ẹ sọ bá dẹ̀yìn ètò ká sọ̀rọ̀. no kéde tí mo lè sọ sórí afẹ́fẹ́ torí ọ̀rọ̀ tó. náà mo sọ mo ní tó bá fẹ́ sọ sórí afẹ́fẹ́ nísìnyí ẹ sọ. bẹ́ẹ̀ lọ fi ṣẹ́ lálẹ́ yìí. mi ò lọ fi ṣẹ́ lẹ́yìn.
Okay, máa pè yín padà. So etí mo fẹ́ sọ náà nìyẹn. So ẹni sùn bàtà àwọn ọ̀rí wọn kan ti wọ káràdú. Kódà mo ti kọ́kọ́ gbọ́ ọ̀rọ̀ yẹn tẹ́lẹ̀ ṣùgbọ́n ọ̀dọ̀ tí mo ti wá gbọ́ ọ̀dọ̀ ẹni tó náà lẹ́nu ní ìlú Ìwó. So Bello Túnjí ló fẹ́ ṣiṣẹ́ Ìwó nísìn. Ọ̀dọ̀ ẹni tó ṣe pé náà lẹ́nu nínú Ìwó tó náà lẹ́nu. Ẹ bá wa kọ déètì èní kalẹ̀ o, èní ní 14 of June 2026. Àtẹ̀tẹ̀jọ́ sọ̀rọ̀ tẹ̀ láìpẹ́ ìgbésẹ̀ yìí. Olúwo náà dẹ̀ sọ pé òun gbọ́ pé wọ́n ní Bello Túnjí ti pe àwọn bọ́ìsì àwọn ọmọ Fúlàní yẹn. Kò sí wàhálà. Ó ní kí wọ́n máa dé fìlà Yorùbá. Fìlà Yorùbá tó wá ní wọ́n máa dé yẹn tí wọ́n bá dé fìlà yẹn jẹ́ wá lọ fi ṣe sùtá. Wọ́n wá mọ láwọn ọmọ Yorùbá ní o. Kìkì tó dá fìlà Yorùbá ní ẹ́ dé ráǹdì, fìlà Yorùbá ní ẹ́ dé, ìmúra Yorùbá ní ẹ́ mú. Ṣé bẹ́ẹ̀ ti rí fẹ́? Ló ṣe ní kó máa dé fìlà Yorùbá. Ló fi ní kí wọ́n máa dé fìlà Yorùbá. Wọ́n wá lọ́ máa fi fìlà Yorùbá, wọ́n wá lọ́ máa fi ṣe sùtá. Tí wọ́n bá ti wá rí wọn, tí wọ́n bá sá lọ, wọ́n náà Yorùbá ní fìlà Yorùbá ní ẹ́ dé, kódà fìlà Yorùbá gbogbo wọn dé. Ṣé bẹ́ẹ̀ ti rí pé ọ̀rọ̀ Olúwo yìí kìí sọ̀rọ̀ àwọn Ìwó nìkan? Gbogbo ilẹ̀ Yorùbá ni alágbọ́dọ̀ yarí nílẹ̀ Yorùbá máwọn ará àwọn olórí ìlọ́wọ́ agbọ́dọ̀ irú tó lùwọ̀ nǹkan ṣe yẹn Ṣadélékè ò tí rí. Ṣadélékè ò tí rí, God bless you. Ṣé wọ́n tí rí? Ṣé wọ́n lè fi Ṣadélékè sákìyèsí? À ń gbọ́ yín. Àwọn sọ́jà Nàìjíríà ṣé wọ́n tí rí? Àwọn ọlọ́pàá Nàìjíríà ṣé wọ́n tí rí? Ṣé nǹkan gidi nìyẹn? Tá a bá sì ń sọ̀rọ̀ ní èsè wípé àwọn oníṣẹ̀ṣe iná ni wọ́n ní orí àpèrè ilẹ̀ Yorùbá. Àwọn kọ́ máa sọ pé kìnnìkan. Ẹ̀sìn Mùsùlùmí kò tọ́ sí orí àpèrè ilẹ̀ Yorùbá. Ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì kò tọ́ sí orí àpèrè ilẹ̀ Yorùbá. Nǹkan àbáláyé wa iná ni jẹ́ ń pè ní ọba nílẹ̀ Yorùbá. Àwọn ẹlẹ́sẹ̀ àbáláyé wa àwọn náà ló yẹ kí wọ́n máa wà lórí àpèrè wa. Mùsùlùmí ni ó ti ní ẹ̀sìn títí ẹ tó ń sìn. Kìrìsìtẹ́nì ni ó ti ní ẹ̀sìn títí ẹ tó ń sìn. Àwọn oníṣẹ̀ṣe tí ó ní àpèrè lẹ́tọ̀ọ́ láti sọ fẹ́ lọ bá wọn jà sí mọ́ ẹ̀sìn títí wọn nìyẹn iná làpèrè yẹn. Ṣùgbọ́n tá a bá sọ̀rọ̀ ní èsè yìí àwọn kan tí a náà ń ṣe ẹ̀sìn yẹn àwọn náà máa sọ pé rán nígbà tó ti ṣe kìnnìkan ọmọ Yorùbá ní kìnnìkan kì í ṣe bí táwọn àrò lọ́nu àwọn òró lọ bẹ́ẹ̀ àní ojúlówó ọmọ ọkọ Yorùbá tó ṣe wípé ìtàwọn bàbá wa gbé orí àpèrè yẹn lẹ́kùn ẹni tó lè tẹ̀lé àṣà yẹn iná làwọn fẹ́ ní orí àpèrè wa nílẹ̀ Yorùbá orí àpèrè ọba wa. Bàbá wa ẹ̀ẹ́dẹ̀ wó pé Adélékè yẹn sùn jù bẹ́ẹ̀ pa Adélékè yẹn tí ó sùn jù ní àbó kò lè ṣe ọkọ fólùwò àti Múfútì wò kí lẹ lérò pé Adélékè ò ṣe gọ́vùnà Adélékè kò yẹ sọ ọkọ nípa Olúwo àti Múfútì wò bóyá kó Fúlàní wọlé. kèé ṣe pé ń sùn màmá mi kèé ṣe pé ń sùn elétekete lòun náà ni ọmọ tó lè ṣe ó rí elétekete ni ṣé ẹ mọ̀ pé ẹni tí ọba ti kú ojúlówó ọmọ ọkọ Yorùbá hánrán tí ọba ti jójú lówó ọmọ ọkọ Yorùbá hánrán bí wọ́n ti máa ṣe náà nìyẹn. So Adélékè náà kì í ṣe complete ọmọ Yorùbá náà. Kì í ṣe náà. Ìgbò nìyá rẹ̀. Ìgbò nìyẹ, ọ̀fẹ́ Ìgbò níyàwó. Gbogbo àwọn ọmọ títí ń bí kalẹ̀ náà, Ìgbò lọ́nà tó ń fẹ́. Tí kò ti ṣe wá lẹ Yorùbá báyẹn. Àbí kò ṣe wá ni? Ṣé kò ṣe wá? Ó dàbí nǹkan ti ṣe wá. Ó dàbí pé nǹkan ti ṣe wá. Nígbà tí ìwọ tó jójú lówó ọmọ ọkọ ọ̀rán gan, wọn ò fọ́ láàyè mọ́ láti máa lo ẹ̀tọ́ rẹ lórí ilẹ̀ rẹ.
àwọn tí wọ́n já àmúlùmọ́lá àwọn ni wọ́n ń sọ bàtúbàtú lórí ilẹ̀ rẹ̀. ẹ ṣe ń wá bàbá wa kí ẹ̀rọ ti bá wa dá ṣètò ìyá wa ní bá bá dá ṣètò máa pè yín o ó dà kó sí wàhálà ẹ bá wa láìkì ètò yìí ẹjọ ẹ bá wa share fídíò yìí ẹ láìkì ètò yìí ẹ bá wa share fídíò yìí ó ti lẹ́tí kẹ́ o ó ti dójú ẹ̀ ń sẹ́yìn o Olúwo láyé ó ní àwọn Fúlàní ní ọmọ ọba Ìwó. And this will be on record for the next 20, 30, 40 years. Kai! In 20 years from now, yes, they will show you as an evidence. No, only àwọn Fúlàní ni àwọn ọmọ ọba níwò. Báwọn jọ nílẹ̀ wo ni. The indigenous ọmọ ìwà àti Fúlàní ọmọ àdúsọ ọmọ àdúró ọba ni ọba wo ọmọ àní àwọn ní recording Olúwo ti sọ pé ọmọ ọba làwọn. So ìdílé tó máa jáde sí ìdílé Fúlàní náà máa jáde pé àwọn àjọba. 20 years from now. Ìwó don buy market. Ìwó people. Don't buy their market. Super Lora supermarket. Supermarket ni wọ́n rà. Ìwọ pípọ̀ ẹ kú palẹ̀ mọ́, àwọn ọmọ yín kú palẹ̀ mọ́. Kẹ́rí bàbá púpọ̀ látọ̀ bó ṣe ń sọ̀rọ̀ yẹn, èmi ti mọ̀ pé Fúlàní. Fúlàní náà mọ̀ pé Fúlàní ni, mo fẹ́ kó sọ̀rọ̀ dé. Ìkọ́tẹ́ bá ti bí léèrè kó tó drop, ẹ bá ní pé àwọn ọmọ tí wọ́n ti kó for the past 1 month kí lẹ fẹ́ sọ sí. Àwọn ọmọ school for the past 1 month. Láì sọ pé tá bá ń ṣe show káwọn èèyàn máa kọ comment. Mo ń wo tó bá rí ní kọ́mẹ̀ntì máa kúkú béèrè lọ́wọ́ mi èrí kéèyàn kọ́kọ́ kọ́ sí kọ́mẹ̀ntì. Àwọn èèyàn ń ta níyà Olúwo wọ́n ń ta ló bí Rashidi ẹ̀mí àwò ta níyà ẹ̀. Àwọn bàbá wa dẹ̀ yàn dí wọ́n dófò. Wọ́n yàn dí kiri ni. Ogunde o. Bó ṣe ń fẹ́ dúdú ló ń fẹ́ funfun, bó ṣe ń fẹ́ Yíbò ló ń fẹ́ Fúlàní, bó ṣe ń fẹ́ Yorùbá. So ọmọ àlè ti pọ̀. Àwọn bá lè bẹ̀ ló ti jí. Irú bàbá yẹn ń sìn mo sọ pé ìyá ẹ̀ máa lọ gba wàrà ní ìgà. Ẹni pé kò lè sọ kankan. Àwọn ìyá tó ń lójú kò tó máa lọ gba wàrà ní ìgà. Ṣé nígbà tẹ́ ń dáàbò ṣé ní pé kò lè respond padà. Kò lè respond yóò ẹ kó sẹ́kọ̀ padà sá lọ ni. Ó dà pé Olúwo ó dà pé igbó ẹ̀ tún grade up ní pẹ̀lú ọ̀tọ̀ tó ń sọ ní palace. Àwọn plug tó ń ta gbó fÓlúwo wàláì igbó orí jẹ́. Igbó fẹ́ẹ̀kì náà ń tà fún igbó fẹ́ẹ̀kì.